Tótó rẹ Ọlọ́run Olódùmarè. Ọlọ́run àkọ́kọ́, Ọlọ́run kẹyìn, Ọlọ́run tó hàn, Ọlọ́run tó pamọ́. Apá ńlá tó solé ayé mú mìmì tí mi sánmọ̀ òun lẹ̀. A lè wí lè ṣe Ọlọ́run ọ̀run. Àpáta ọ̀kan ṣoṣo mọ́ ọ̀kan ṣoṣo. Ọba tó dá ayé tó dá ọ̀run. Ọba tó dá òkun tí ń hó. Ọba tó dá ọ̀sà tó ń ru. Ìwọ l'Olódùmarè. Ìwọ la pè lénìí. Jọ̀wọ́ Olódùmarè ọba mímọ́. Ọlọ́run àkọ́kọ́ ni Ọlọ́run kẹyìn, Ọlọ́run tó hàn, Ọlọ́run tó pamọ́. Àwa sá pamọ́ sí abẹ́ aṣọ rẹ ní wákàtí ọ̀wọ̀ yìí. Wá fi ṣọ́ rẹ ṣọ́ wa, kó fi ààbò rẹ bò wá. Kó ṣàánú fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́. Kí n tó máa bá program yìí lọ. National anthem Nigeria, National anthem ilẹ̀ Oòduà. Ire àtọ̀hún tó dára, ọmọ òdìdé yàn sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Tótó Ọlọ́run àkọ́kọ́, Ọlọ́run kẹyìn, Ọlọ́run tó hàn, Ọlọ́run tó pamọ́. Ọlọ́run ọba ṣẹ̀dá, ọba adẹ́dá. Ọba tó dá ilé ayé, ọba tó dá sánmọ̀ òun lẹ̀. Ọba tó dá akọ, ọba tó dá abo. Ọlọ́run tó jẹ́ pé ìwọ lọba lágbára lórí ayé, lórí ohun gbogbo. Ìdí àwa gbé ọ̀gá torí ìwọ l'Ọlọ́run wa. Ògo ni fún orúkọ rẹ. Ìyìn ńlá ni fún orúkọ rẹ Ọlọ́run wa. Àwa gbé ọ̀gá léni, àwa yìn ọ́ láyọ̀, àwa gbé ọ̀gá. Ẹ jọ̀ọ́. Ọlọ́run ò ṣe é. Àwọn tá a lè kó ẹgbẹ́ ẹlẹ́tọ̀ pẹ̀lú ìṣọwọ́ alákòókò àsopọ̀ ojúbọ oníròyìn mi. Àwọn tá a lè kó. Ọlọ́run alágbára Olódùmarè, Ọlọ́run ìyanu.
a gbé ọ̀gá lénìí nínú ọlá rẹ̀ afọlá rẹ̀ gbé ọ̀gá fìyìn rẹ̀ gbé ọ̀gá ọba tó dá sánmọ̀ ọ̀hún lẹ̀ ìwọ lọ́lọ́run wa àwa yóò máa yìn ọ́ àwa yóò sì máa gbé ọ̀gá kábíyèsí ọba mímọ́ ọlọ́run àkọ́kọ́ ọlọ́run kẹyìn ọlọ́run tó hàn ọlọ́run tó pamọ́ ọ̀rọ̀ lórí ẹ̀yin gómìnà ilẹ̀ Western Region òun ni mo fẹ́ sọ nítorí pé ẹ̀yin lọ̀tá aráàlú wa ẹ ń ṣe ọ̀tá wa lọ́tún bẹ́ẹ̀ lẹ́ ń ṣe ọ̀tá wa lósì nítorí pé bámúbámú ni mo yó ẹ mọ̀ pé bí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan ìjẹ́ kí lẹ ṣe fún wa ṣé kó jẹ́ ẹ̀yin nìkan ṣo ló ní ilé ayé yìí ni ṣé kó jẹ́ ẹnu ẹ̀yin nìkan ṣo ní gbogbo nǹkan ilé ayé gbogbo ògbádùn tọ́ sí ẹ̀yin lọ̀tá orílẹ̀ ẹ̀yin lọ̀tá àwọn ọmọ Yorùbá lápapọ̀ ẹ̀yin gómìnà ìlú wa ó bẹ̀rẹ̀ látòrí gómìnà Sanwó-Olú gómìnà Dàpọ̀ Abíọ́dún nílùú mi l'Ógùn State gómìnà Mákindé àti gómìnà wa l'Ondo State ọ̀gbẹ́ni wa Àkẹ́tì Chief Rotimi ẹ̀yin ni ọ̀tá àwa Yorùbá gómìnà Fáyẹmí l'Ékìtì gbogbo yín ní àpapọ̀ nítorí pé gbogbo wípé a fẹ́ jìjàgbara ń ṣe acclaimation láti lè ṣe àfihàn fáwọn èèyàn wa láti lè jẹ́ káwọn èèyàn wa kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo yín inú yín ò dùn sí i ẹ dẹ̀ gbàgbé pé ìṣẹ́jú kan láyé yìí ó tóbi ju gbogbo àwọn ènìyàn lọ nítorí pé ọba mímọ́ ló lè ní Olódùmarè ló mọ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn ìṣẹ́jú. mo tiẹ̀ lérò pé onígbàgbọ́ lẹ́yìn gómìnà ní gbogbo ẹ̀yin ènìyàn yìí ni àṣé kò rí bẹ́ẹ̀ àṣé olóhun tẹ́ ní ó dẹ̀ ní nǹkan tẹ́ gbójúlé ó ní nǹkan tí gbogbo yín sìn àmọ́ gbogbo yín ní ọmọ ọkú ayé bọ̀ ìyẹn kọ́ ló dífá bí ó ṣe wípé kẹ́yìn tó lè dúró orí ló máa ń dúró fún ìgbọ̀nmumi fún àgbọ̀nmumi àwọn aráàlú ló dúró fún yín kẹ́ ẹ tó dépò gómìnà lóòótọ́ ẹ lè lówó lọ́wọ́ kó tó di pé ẹ débẹ̀ ṣùgbọ́n ní àpapọ̀ àwọn aráàlú ló dìbò fún yín ẹ lọ sí wọ́ọ̀dù wọ́n fọwọ́ yín sókè àwọn èèyàn wá yàn yín òun lè fi jẹ́ gómìnà ìjẹ́ dídé tẹ́ ẹ débẹ̀ ṣé wàhálà tàbí sùrùtù tàbí asọ̀ tàbí ìdààmú ló yẹ ká ẹ kó bá àwọn èèyàn wa ẹ̀yin lọ́tà wá àwọn ń sọ̀rọ̀ tán ẹ ń sọ pé restructuring kílẹ̀ restructure láti jọ́ tìlú ti wà ń bẹ̀ ṣé náà lẹ tún ṣe ni ṣé omi lẹ fi sílùú ni gbogbo ayé ìgbà tí ìjú water works tó ti wà ń bẹ̀ láàrin Lagos State àwọn bàbá Awólọ́wọ̀ náà ṣe é tó o bá pọnmi sínú ilé ẹ tó o bá gbẹ́ kànga tàbí kó o gbẹ́ bọ́ọ̀ o ò rí omi mu
gbogbo àwọn obìnrin ọlọ́mọ méjì ọlọ́mọ kan ọlọ́mọ mẹ́ta ọkọ ò ríṣẹ́ ṣe ẹ sì tún pariwo pé ká sì wà ní abẹ́ àwọn amúnisìn yìí àfi kí ọba tó láyé tó lọ́run kó ṣàánú fún yín kí ló dé náà wọ́n ní a kì í ṣẹran mẹ́ran kẹ́ran kó kọ ẹran pa ni àwọn ẹbí ju ọba lọ àwọn aráàlú ju ẹ̀yin gómìnà lọ nítorí pé tá a bá wo láàrin ìlú Nàìjíríà tàbí ní orílẹ̀-èdè Yorùbá lápapọ̀ ohun tó bẹ̀rẹ̀ láti Lagos State ní Ogun State Ọ̀yọ́ State Ọ̀ṣun State Ondo State títí dé orí Kwara State ìdí èyí àwọn aráàlú pọ̀ jù yín lọ tó bá ní nínú ẹgbẹ̀rún nínú 100% àwọn èèyàn tó ń láàrin àwọn èèyàn tó wà láàrin ìlú àwọn tó ń jẹ àǹfààní yín ju 15% lọ ìkànnì yín tẹ́nìkan bá dẹ̀ ti sọ̀rọ̀ ẹ lọ rán àwọn aya assassination sí pé kó pa tẹ́nìkan bá ti sọ̀rọ̀ ẹ lọ rán àwọn ọlọ́pàá sí kó gbé báwa ò mọ̀ yín Ọlọ́run rí yín nínú òfin Musa wọ́n ní wọ́n kò gbọ́dọ̀ pànìyàn ìwọ kò gbọ́dọ̀ pé Ọlọ́run rẹ lásán ìwọ kò gbọ́dọ̀ jalè ìwọ kò gbọ́dọ̀ ṣe àgbèrè nínú gbogbo òwà yìí èwo lẹ́yìn gómìnà ò ṣe nínú ẹ̀ ọ̀pọ̀ yín wà àwọn èèyàn ló fi ń jẹ pẹpẹ súùpù níwọ̀nba àgbà tó bá jẹ́ pé àwọn ènìyàn ló yàn yín síbẹ̀ tí àwọn aráàlú dẹ̀ sọ pé tẹ́ ẹ rí kò síná gbogbo yín ìkà ńlá ni nítorí pé ẹ ń wá sílùú òyìnbó. restructuring kò dúró ní ìlú òyìnbó ẹ wá lọ wo crane lórí ilé káàkiri ní bọ̀rọ̀ sí bọ̀rọ̀ ni ẹ jáde lọ sí city ẹ lè gbóòórùn ẹyọ kan ṣo ẹ jáde sáàrin ìlú nítorí pé wọnú ilé ẹ kóníkálukú kó mind business ẹ ni mind your business ni wọ́n ti fi gbogbo nǹkan wọn sórí ètò wọ́n tó o bá ṣiṣẹ́ tó bá jẹ́ pé on the 2 ló fẹ́ gbowó tó bá ti di alẹ́ on the 1 ní aago méjìlá tí aago méjìlá tó fẹ́ bọ́ sí ọjọ́ kejì owó ẹ̀ ńlá ti wà ń bẹ̀ ni ó gbọ́dọ̀ rí owó ẹ̀ ni àti pé gbogbo ẹ̀yin yúùtù tẹ́ ń tẹ̀lé wọn ṣé nítorí 120,000 200,000 50,000 tó máa jìyà ọdún mẹ́rin bẹ́ẹ̀ làwọn obìnrin náà owó àbúyín náà fi ń ṣe àbúyín lálejò ẹ̀yin gómìnà orílẹ̀-èdè Yorùbá ẹ̀yin lọ̀tá àwa Yorùbá lápapọ̀ kò síná kò sí omi kò sí ètò ìwòsàn ọ̀fẹ́ kò sí iléèwé tó dáa kò sí ọ̀nà tó yè kooro kó tiẹ̀ jẹ́ pé ẹ fún wa níná ẹ dẹ̀ ṣe ọ̀nà tó dára fún wa gbogbo èyí tó kọ àbátẹ̀ sọ pé ẹ gbìyànjú ẹ wá rí kankan ṣe nínú gbogbo nǹkan wọ̀nyí ẹ wá lọ wo àwọn yúùtù wa ẹ̀yin náà wá ń tẹ̀lé wọn ṣáwọn tó bà ìgbésí ayé yín jẹ́ àwọn tó torí wípé tí ìyá dààmú màmá ti pọ̀nà pẹ̀lú bàbá wọn jìyà kó tó di pé wọ́n rán yín nílé ìwé ọ̀pọ̀ màmá ló kó góòdì ẹ̀ tó tà á ọ̀pọ̀ bàbá ló gbé ilẹ̀ tó tà á lóríṣiríṣi àwọn ènìyàn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti fìyàwó ẹ̀ sílẹ̀ tó jẹ́ pé ìyá ló ń mọ jíjẹ àti mímu ọmọ àti bọ́mọ ṣe máa lọ sílé ìwé ìdí èyí ní àkókò yìí ẹ sì wá ń sáré tọ̀ àwọn olóṣèlú kà
wọ́n ba iléèwé jẹ́ fún yín pé kọ́mọ tí yín kó lè jẹ ẹrú ọ̀n jẹ́ kẹ́ ẹ ní ọ̀nà tó dáa tí a bá jàjà tí a pé ẹ jàjà ṣiṣẹ́ ọ̀pọ̀ wa rí Camry ó lọ rà ní 1 million ọ̀nà tán ti ṣe ní tó jẹ́ pé death trap náà dẹ síbẹ̀ fún yín ọ̀nà náà ló máa ba mọ́tò jẹ́ ìrìn tó yẹ pé ká rìn ní ìṣẹ́jú 15 ẹ fi wákàtí 3 rìn gbogbo owó epo yín á jóná dànù mọ́tò yín á tún bàjẹ́ ìyẹn lẹ́sìn ń lérò yìí pé àwọn gómìnà wa yìí àwọn kọ́lọ̀tà wa gbogbo wọn ló mọ nǹkan tó fẹ́ ṣe o ọmọ nǹkan tó tọ́ láti ṣe wọn rẹ́dì láti ṣe ni nítorí pé gbogbo wọn ọdún 4 ò tó wọn wọ́n fẹ́ lu ọdún 8 ni. kí ni mo sọ yìí ọdún 4 kò tó wọn wọ́n fẹ́ lu ọdún 8 ni. ìdí èyí òun ló fà á tó fi jẹ́ pé àwọn gómìnà wa àwọn lọ̀tá wa àwọn ni ọ̀tá wa àwọn ni ọ̀tá wa lórílẹ̀‐èdè Yorùbá lápapọ̀ àwọn lọ̀tá wa àwọn gómìnà wa àwọn ni ọ̀tá wa àwọn gómìnà wa àwọn ni ọ̀tá wa àwọn gómìnà wa àwọn ni ò fẹ́ kárí bí gbà àwọn ló ń ṣe wọ́nranwọ̀nran sí gbogbo wa àwọn gómìnà wa àwọn ló ń mú wa lọ́wọ́ àwọn ló ń dì wá lọ́wọ́ mú kí la ṣe fún yín tó fi jẹ́ pé bámú ni mo yó òun lọ̀rọ̀ yín ẹ̀dẹ̀ ń hùwà yìí ẹnìkan ò bí yín o bẹ́ẹ̀ sì lẹ́nìkan ò bá yín jà àfi kí Ọlọ́run ọba tó láyé tó lọ́run. ẹjọ́ àfi kí Ọlọ́run ọba tó láyé tó lọ́run kó jọ̀ọ́ kó bá wa dáríjì yín nínú ìwà ibi tẹ́ ń hù tá a bá dẹ̀ wí tán ẹ ní ká fò sókè ẹ ní ó kù bí tá a fẹ́ gbà Ọlọ́run jù yín lọ o. Ọlọ́run ọba tó dá gbogbo wa òun ló ní ìkápá lórí gbogbo wa Ọlọ́run ọba jù yín lọ. a tún wá ń sọ pé a fẹ́ lọ a sọ pé a fẹ́ dá dúró ẹ̀yin lẹ tún ṣe ọ̀tá wa ẹ̀yin lẹ tún mú wa lọ́wọ́ dání ẹ̀yin lẹ fẹ́ ká lọ. ìkan nínú gómìnà wa l'Ogun State tí ò rí kankan ṣe sí orílẹ̀-èdè àwa Yorùbá pẹ̀lú iye wa general. Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún kò rí nǹkan kan ṣe sí ilẹ̀ sórílẹ̀-èdè wa ní Ogun State exactly àwa Àwórì pẹ̀lú iye wa ó ṣe nǹkan kan ìwọ̀nba títì rógódó tó ṣe láàrin Ọ̀tà tí ò wọ 1 kìlómítà ọ̀nà tẹ̀lé ò ṣe ọ̀nà Òsùkẹ́ ò ṣe nǹkan kan síbẹ̀ àárí nǹkan kan lọ́nà Ìgbésà. ọ̀nà Tòtòwú ọ̀nà Ìgbésà àárí nǹkan kan tó ṣe títí dé ọ̀nà Àbújá àwọn òfojú rí títì ìjọba rí pé títì tó ń dọ̀dà sí kò ṣẹlẹ̀ rí àwọn àgbègbè yìí lẹ́dẹ̀ tí ń rí ìbò gómìnà tí ò lè kọ́lọ́pàá lọ tàbí tí ò lè kọ́ àwọn èèyàn lọ kó lọ gba àwọn èèyàn wa tó ti lọ jẹ adúró ní Republic of Benin sílẹ̀ ìwọ ló wá ń pàṣẹ fún àwọn ọlọ́pàá lánàá pé káwọn ọlọ́pàá kó máa lọ mú àwọn tó ń fi èhónú wọn hàn pé àwọn fẹ́ lọ. tí èèyàn kan bá dẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ rán àwọn bọ́ìsì sí ṣé gómìnà wa tó náà fẹ́ ṣe pásítọ̀ tóun bá kò lórí gómìnà lélẹ́yìí gbogbo alamọ̀ pé olówó lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó dépò gómìnà èmi lérò pé tí èèyàn bá lówó lọ́wọ́ yẹ kókó ṣe dáadáa sí àwọn mẹ̀kúnnù ni kí gbogbo ayé bá lè máa pọ́n ẹ tó jẹ́ pé lẹ́yìn ìwọ̀gàn tó bá ń rí rẹ̀ iná á dùn ṣé ìlú wa tí ò sí
tí ò sí ààbò kankan àwọn ajínigbé ń jí wọn gbé wọ́n ń gba owó ńláńlá lọ́wọ́ wọn ẹnìkan ò lè jáde láti Agége tàbí láti Mushin tàbí láti Èkó tàbí láti Sango Ọ̀tà tàbí láàrin Ifọ̀ dé Abẹ́òkúta ẹ̀rù máa bàyàn tọ́kílẹ̀sì èèyàn á sọ wípé òun fẹ́ lọ sí Ìgbọ̀n Aládé tàbí òun fẹ́ lọ sí Ìmáṣàyí tàbí gun Òkòtó tàbí Ayétòrò gbogbo ọ̀nà Ayétòrò títí wọ ọ̀nà Mẹ́kọ́ gbogbo ibẹ̀ yẹn ni ò ti sí security ẹyọ kan ni ò ti sí security ẹyọ kan ṣo. Chief Sunday Igboho gbéra ó lọ sí Republic of ó lọ sí Ìgbòha ìjẹ́ láti ẹ̀yìn ìgbà yẹn kí ni gómìnà wa kí ló ṣe ìjọ tẹ̀ jẹ́ káwọn ọlọ́pàá lọ síbẹ̀ ìjẹ́ àwọn èèyàn wa tí ó tọ́ àwọn èèyàn wa tó lọ jẹ́ adúró tán lọ jẹ́ adúró ní Republic of Benin ìjẹ́ gómìnà ilẹ̀ Yorùbá kan sọ sínú ọ̀rọ̀ yìí ṣé àwọn èèyàn wa yìí ṣẹ́yìn ò lè dá wọn padà ní tán bá tiẹ̀ lè sí nínú fíléèjì wọn ṣé rárá ni ò síbi kan láàrin Ìjẹ̀bú tó jẹ́ pé káàmpù níbẹ̀ rárá ni ò síbi kankan tí a lè pè wọ́n sí tàbí tí a lè fi wọ́n sí ni ẹ ṣe yá ìkà lọ́lẹ́fẹ́ náà gómìnà Dàpọ̀ Abíọ́dún yìí ló dẹ̀ ń gbé mílíọ̀nù ló ń gbé káàkiri ló ń lọ fún àwọn ọ̀ṣẹ́ ọ̀mọlẹ̀ àwa wí tán ó wá lọ fún wa ní fáìsì lọ́tà fáìsì tẹ fún wa lọ́tà kí lẹ ṣe láàrin ọ̀tà ṣọ́nà lẹ ṣe láàrin ọ̀tà ni àbọ̀nà lẹ ṣe láàrin Òsùké àbí ọ̀nà lẹ ṣe láàrin ọ̀nà Ológbò lọ́yọ̀ sí abúlé ọdẹ lọ́jẹ́ Ìjú àbí láàrin Àtàn lọ́dẹ gbogbo èmi ní abúlé Olóòlé kan lọ́dẹ abúlé Onífádé ṣe àrí ọ̀nà ń bẹ̀. báwo lẹ ṣe máa gbàgbé àwọn ará Adó-Odò local government láàrin Ọ̀tà bẹ́ẹ̀ náà lẹ ṣe pẹ̀lú gbogbo àwọn ènìyàn tó ń gbé ní àdúgbò yìí bẹ́ẹ̀ ṣe fún ọ nìyẹn gbogbo àwọn ará Alágbàdo Òkè Àró ẹ bà gbogbo ọ̀nà wọn jẹ́ gbogbo onílé ló ń ta lé ń bẹ̀ èmi pẹ̀lú ọ̀rẹ́ mi kan a lọ ra ilé ní Òkè Àró lérí àyẹn ara ní 8 million ẹni tó ta ilé yẹn ó ti kọ́ ilé yẹn tán nítorí pé kò sí ọ̀nà ló fi ta ilé yẹn fún wa ẹ wá débẹ̀ gómìnà yóò ṣe nǹkan kan fún wa láàrin Ògùn state àwọn èèyàn tó wá jáde wọ́n fi ẹ̀hónú hàn pé àwọn fẹ́ kó láàrin ilẹ̀ Yorùbá ìwọ gómìnà Dàpọ̀ èèyàn rẹ̀ la mọ̀ ẹ́ sí tẹ́lẹ̀ rí èèyàn rẹ̀ la mọ̀ ẹ́ sí ẹ̀yin ẹ̀ tiẹ̀ wo pátí àwọn bàbá Awólọ́wọ̀ kó láàrin ọdún tọkànlá fi ṣe ìjọba owó yìí kì í ṣòwò yìí ẹnìkan ò ní pé ká ẹ má ná owó ó wá rí nǹkan kan ṣe fún wa nínú Ògùn state kí la ṣe fún yín ná kí ni nǹkan táwa Àwórì pẹ̀lú Ẹ̀gbádò kí la ṣe fún yín kí ni nǹkan tá a gbà lọ́wọ́ yín tẹ́ fi ń fìyà jẹ wá ẹ fún wa lọ́nà kò sí ilé ìwé tó dáa kò sí nǹkan kan ní agbègbè wa ìbò wa ló dẹ̀ pọ̀ jù exactly Adó-Odò Ọ̀tà local government ẹ mọ bí ẹ ṣe ń jíbò kó gbójú omi ọ̀dàn Àbújá gbà ọ̀nà tèlè kọjá o tó bá ti dìgbà yẹn ẹ mọ bí ẹ ṣe ń ṣe o ẹ mọ bí ẹ ṣe ń kó ìbò tẹ́ ń gbọ̀nà orí odò ọ̀dàn Àbújá tẹ́ fi ń bọ́lẹ̀ ní tèlè tẹ́ fi ń kírọ̀sì ẹ wá wọ́n fi débìtì òfin pa á lójú láàrin Ọ̀tà débìtì tí a rí pa wọn tá a bá yọwọ́ gómìnà tó kọjá lọ bó tiẹ̀ ṣe lè wù kí gómìnà yẹn má dáa tó káwọn èèyàn ní ò dáa ẹni rẹ ni lọ́dọ̀ títí wa bẹ́ẹ̀ náà là ń bọ̀dé nítorí wọn bọ ọ̀nà tó yọ sọ́tà tó mú àárín Ọ̀tà tó fi jẹ́ kí àárín Ọ̀tà ní Akẹ́jà tó fi jẹ́ kó dá díẹ̀ ń sìn ọpẹ́lọpẹ́ à ń bọ̀dé tó ṣe títì débẹ̀ tó ṣe bíríìjì ńbẹ̀ tó bá jẹ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún yìí ló wà ńbẹ̀ ni kò ní ṣe nǹkan kan
gbogbo ilé tó yẹ kó wó lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún fún olósì tẹ́ ẹ kó fún wọn lówó ó torí pé òun ò ní fún wọn kọ́bọ̀ ó ṣe ọ̀nà tóóró fún wa ń bẹ̀ kò sí gọ́tà láàrin Ọ̀tà tó tiẹ̀ jẹ́ pé òun ló sún mọ́ Lagos State ju gbogbo òlu lọ kò sí gọ́tà kò sí drainage tó dáa ọ̀nà tèlè tó jẹ́ oko Ọbásanjọ́ wà ń bẹ̀ gbogbo ẹ̀ ló bàjẹ́ kòtò gírí ní tẹ́ ẹ bá ti lè gun orí kòtò tẹ́ ẹ bá ti lè gun orí kòró ọ̀tún láti máa lọ sókè gbogbo ọbẹ̀ yẹn kòtò jìbújìbú ní gbogbo ọ̀nà ló bàjẹ́ ẹ bèrè iṣẹ́ tí gómìnà Abíọ́dún tó ṣe ṣèbí ká tiẹ̀ dúpẹ́ pé Ìbíkúnlé Amósùn ó múlé owó lọ́tún owó lé lọ́sì ṣèbí continuity náà pé nǹkan kí ló dé tí gómìnà wa yóò ṣe nǹkan kan ní ìgbà tiẹ̀ làwọn èèyàn wa náà ń lọ jẹ àdúró ní ilẹ̀ Republic of Benin náà ń lọ síkà stallion síkà ní Republic of Benin ẹ̀ẹ́dẹ̀ sọ nǹkan kan sí ló lẹ fẹ́ ná ṣé bó ṣe bá burú tó nìyẹn tẹ́ ẹ̀ lè dáwọn èèyàn wa yẹn padà kẹ́ ẹ kó ọlọ́pàá pẹ̀lú àwọn àmì òṣì tẹ́ fi ń ṣe nǹkan yìí àwọn ọlọ́pàá tẹ́ fi ń lọ takò àwọn ọmọ wọ̀nyí tẹ́ fi ń lọ destroy tẹ́ fi ń lọ kó destruction bá wọn tẹ́ fi ń lọ disastrate wọn gbogbo iṣẹ́ tó ṣe lábẹ́òkúta lánàá òun la rí o. ṣé ẹni tó yin búlẹ̀tì mẹ́rin sáwọn ọmọ ọlọ́mọ ìwọ ọmọ Yorùbá tó gbébọn tó ń yìn sáwọn èèyàn Ọlọ́run mọ́lé ẹ báwo mọ́lé Ọlọ́run mọ́lé ẹ ìwà àkàlóhù àádá pé kó lọ yí ìwà ẹ padà apààyàn ni ẹ ara àwọn tó ba end of sa ara àwọn tá à ń sọ nìyẹn ńgbà tí wọ́n rí ọmọ ẹ̀dẹ́ èèyàn ẹgbẹ́ ẹ ṣé mùmíní ni ẹni àbí Christian ni ẹni àbónífọ́lẹ́ àbólóògùn ni ẹni kí ló dé ó ṣe lè yìnbọn láwọn èèyàn life bullet ó lè gbébọn kọjú ẹ̀ sáwọn tó ń fẹ́ fún wọn àwọn fẹ́ lọ o Oòduà nation Oòduà nation Oòduà nation ó lè gbébọn ó lè yìn sí wọn níwọ̀ ọmọ Yorùbá àfi kí Ọlọ́run tó dá ẹ kó dárí ẹ̀ṣẹ̀ jì ẹ́ kó lọ pààrọ̀ wà sínú ẹ̀ kó yí gbogbo ìwà apààyàn fò ṣé kí ni àǹfààní kí lè rè ohun tó o fẹ́ jẹ nílé ayé tó o fẹ́ jèrè gbogbo ayé tó o fẹ́ sẹ̀mí ẹnu lórí ilẹ̀ ayé. níwọ̀ ọlọ́pàá àkà tó o bá jẹ́ ìkà wàá máa lọ yìnbọn sáwọn èèyàn àwọn ẹlẹ́ran ara bíi tiẹ̀ ìwọ ń yìnbọn sí wọn kí ló dé. ṣé lórí pé àwọn gómìnà tó yẹ pé wọ́n ti bà gbogbo ìgbésí ayé. èmi lè gbìyànjú nínú wọn ìwọ tó ń flash yẹn kàn wọ́n ẹni èmi lè kó mílíọ̀nù fáwọn girlfriend ẹ bá mi share program yẹn torí Ọlọ́run ẹ máa like ẹ Ọlọ́run á like ilé yín àtọ̀nà yín ẹ bá mi pín kó lè débi tó yẹ kókó dé. ó wá dúró báyìí náà ẹ̀yin ọba wa ó ń lé ọba méjì péré la rí ọba orílẹ̀ kẹta ó káre bàbá ọmọ akínní ẹ bàbá ẹ dàgbà ẹ dògbò kábíyèsí o ikú bàbá yèyé àti gbogbo ẹ̀yin ọba tó kù ó ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dẹ̀ gbogbo ilẹ̀ ń fojú rí àwọn mọ́tò tírélà tán lòdù àwọn èèyàn sínú ẹ̀ tán kó igi sí lórí ṣé kò sí immigration ní Nàìjíríà mọ́ bí immigration ò bá dẹ̀ sí ṣẹ́yìn Yorùbá ẹ fẹ́ dúró kẹ́ ẹ lajú yín sílẹ̀ kó máa lọ kó àwọn èèyàn wá láti Mali láti Chad láti Niger láti inú Burkina Faso láti inú Mauritania láti wá fi ba orílẹ̀-èdè ẹ̀yin Yorùbá jẹ́ níṣẹ́ ìfẹ́ lajú yín sílẹ̀ à ń sọ ń sìn gbogbo yẹn ń ṣe bákan tó bá délẹ̀ títí yín ló máa da
wọ́n ní bí ìdí bá bàjẹ́ wọ́n ní tí onídìí ló máa dà. Ẹ̀yin èèyàn wa yìí gbogbo bá a ṣe ń pariwo pé ìdààmú wà yìí wàhálà wà àwọn ọ̀tá wà lẹ́yìn kùlé àwọn ọ̀tá wà lọ́tún àwọn ọ̀tá wà lósì àwọn ọ̀tá wà níwájú tí ẹ̀yin tẹ́ pé orí wípé ọ̀rọ̀ ẹ̀gàn òun lẹ sì ń sọ àfikọ́lọ́run kó ṣàánú o nítorí pé yóò tó bá máa ṣẹlẹ̀ ìkan ló ṣẹlẹ̀ ní lásùn yẹn o àwọn ọlọ́pàá máa gbè lẹ́yìn wọn ni àwọn àmì máa wà lẹ́yìn wọn ni. kí àwọn èèyàn kan náà wá bá a gbé kọ́ dẹ̀ máa bá gbogbo nǹkan níwá jẹ́ tí ọ̀rọ̀ kékeré bá ti ṣẹlẹ̀ láàrin àwọn pẹ̀lú wọn láì pa wọ́n láì ṣe nǹkankan bẹ́ẹ̀ ṣe fẹ́ fọ́ gbogbo gíláàsì mọ́tò àwọn onímọ́tò tán páàkì sínú street bẹ́ẹ̀ ṣe fẹ́ jó ilé onílé tó ti kọ́ òun ní gbogbo èrò yín àwa ń sọ tán gbogbo ẹ̀yin èèyàn wa yìí ẹ wá jókòó ẹ mọ nǹkan tó kàn lórí pé ó yẹ pé kẹ́ ẹ gbáradì ìjà tó bá máa bẹ́lẹ̀ olòmíì nínú yín ò ní lè mú ṣòkòtò ọlọ́mọ awọ́mọtì ọlọ́run níjà awọ́mọ wa ti o oníyàwó tó ní à my sweetie my dear inú ilé fúláàtì ni mo wà lọ́jọ́ yẹn ló máa mọ̀ pé òun á lọ gba rẹfíjí nínú ìlú mi torí à ń sọ ń sìn ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ à ń sọ fáwọn èèyàn wa pé kẹ́ ẹ gbáradì kẹ́ ẹ múra pé kẹ́ ẹ múra pé ogun ń bọ̀ pé wàhálà wà ẹ gbọ́. à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ní àpapọ̀ ẹ̀yin èèyàn wa ẹ gbọ́ ohun tá à ń sọ. àfi kí Ọlọ́run ọba tó láyé tó lọ́run kó ṣàánú gbogbo wa Ọlọ́run níjà abọ́jọ́ ọlọ́jọ́ lọ. ẹ̀yin Yorùbá ẹ̀yin bọ́ìsì ẹ̀yin ọmọ Yorùbá ẹ ní láti dìde ẹ fẹsẹ̀ ẹ̀yin dìde ẹ tọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n lọ ẹ kóra yín jọ kẹ́ ẹ ṣe ìpàdé kì í ṣe fún títòlè kì í ṣe fún pé ká gba ìyàwó níyàwó eléyìí kì í ṣe ọ̀rọ̀ cortis eléyìí kì í ṣọ̀rọ̀ ẹyẹ eléyìí kì í ṣọ̀rọ̀ àdá eléyìí kì í ṣọ̀rọ̀ àáké ẹgbẹ́ gbogbo yẹn tì nígbà tá a bá lẹ́mìí òun la máa lè dúró orílẹ̀-èdè wa èdè wa origin wa àwọn èèyàn kan fẹ́ bà á jẹ́ òun náà fi ń kó oríṣiríṣi èèyàn wá ṣé ẹ fẹ́ sọ pé kò sí immigration ní Nàìjíríà ni tó fi di ohun tí fẹ́rínà tó jẹ́ tírélà náà fi ń dè wọ́n wá kí náà wá ń ṣe bá Abuja ní capital kí náà ń wá wá sẹ́kọ̀ọ́ pẹ̀lú Ogun State kí náà ń wá ẹ gbogbo yẹn dẹ̀ rí ẹ̀yin bọ́ìsì ẹ ṣáwọn tó ti ba tìgbésí ayé àwọn èèyàn jẹ́ tẹ́lẹ̀ rí ẹni tó lọ iléèwé ẹni tó lọ sí yunifásitì kò ríṣẹ́ ó di ọlọ́kadà. kò ríṣẹ́ màmá mi pọnú ó pọ̀ dí kó tó di pé ó lè rán ọmọ níléèwé ni títí dè ní ọmọ mi ṣì ń lọ gbowó lọ́wọ́ yẹ age of 30 something 20 something ó ṣì ń gbowó lọ́wọ́ yẹ ọjọ́ òwúlẹ̀ wá fẹ́ là ọjọ́ òwúlẹ̀ fẹ́ ṣe àṣeyọrí àfi kí Ọlọ́run ọba tó láyé tó lọ́run kó jọ kó ṣe àánú fún gbogbo wa. ọ̀rọ̀ mi wá lọ ó dá lọ sórí ilẹ̀ Yorùbá lápapọ̀ nítorí pé ní èní yìí àwọn èèyàn wa wà ní ìlú Ọ̀ṣun gbogbo tí gómìnà wa ṣe Oyètọ́lá ni tẹ́ ẹ bá ṣe fún àwọn èèyàn wa ń bẹ̀ ó kú gbogbo yóò kú Ọlọ́run nítorí pé à ń polongo bẹ́ẹ̀ náà ṣe ń jáde tẹ́ ń campaign bẹ́ẹ̀ náà làwọn náà bọ́ síta táwọn náà tá ń ṣe títí wa lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè Odùduwà òun là ń campaign fún òun là ń fi àfihàn sí àwọn èèyàn wa oníkálukú ló ní ọjà ẹ̀ tó ń tà àwa náà ń ta títí wa tó bá dìgbà títí yín ọlọ́pàá ò ń disturb yín army ò disturb yín ss kò disturb yín kí ló dé tó ń dá wa dúró kí ló dé tẹ́ ń kó àwọn tọ́ọ̀gì ẹ tún wo àwọn tọ́ọ̀gì yẹn náà ẹ wọ ẹ̀yin ọmọ onímọ́tò kí làwọn èèyàn wa ṣe fún yín kí ló fi jẹ́ wàhálà lójú yín kí ni ìdààmú tẹ́ ẹ ní tẹ́ fi wọ́n ń bá àwọn èèyàn wa jà. àfi kí ọba tó láyé tó lọ́run ẹ jọ̀wọ́ ẹ bá mi share program yìí ẹ share lórí YouTube ni
lórí Facebook ni ẹ máa like ẹ máa love ẹ. ìdè gbogbo yìí náà àwọn náà ló kó báyìí ọ̀pọ̀ lè yan rẹ nínú gbogbo àwọn agbèrò ọ̀pọ̀ kì í ṣe pé iṣẹ́ yẹn wù ú bọ̀ ńgbà tó di ohun tí ò síbi tó lè gbà lọ òun ló fi di ọmọ agbèrò ṣé yẹn làwọn èèyàn yìí kan tó jáde tí a wá ń sọ̀rọ̀ yìí pé a fẹ́ lọ lórílẹ̀‐èdè wa a fẹ́ dá léèdè wa dúró ẹ̀yin làwọn olóṣèlú náà máa tún lò yín náà máa pa yín tì àwọn tó jẹ́ pé tí wọ́n bá ń sọ pé scammer ni wọ́n ẹ̀yin sì. Ọlọ́run á fún yín ṣe o gbogbo yẹn lọ ronú pìwàdà o ohun tí ò dá ò dá gbogbo nǹkan tí ò bá ti dá kò dá èyí sì gbogbo nǹkan tí ò bá dá kò dá ni. àfi kí Ọlọ́run ọba tó láyé tó lọ́run kó ṣe àánú gbogbo wa ní àpapọ̀ kí ojú rere Ọlọ́run kó wo gbogbo wa kí ọwọ́ àánú Ọlọ́run kó wọnú ayé wa. ẹ̀yin ará Àkàbà nítorí pé gbogbo awuyewuye tó ń lọ lórí pé ilẹ̀ Yorùbá fẹ́ dúró bóyá ẹ̀yin ará Àkàbà mo mọ̀ pé ọmọ Yorùbá ọ̀ríjínà nìyí pẹ̀lú gbogbo ẹ̀yin tó ń sọ Yorùbá ní ilẹ̀ Kogi exactly ẹ̀yin ará Àkàbà a gbọ́ nínú ìtàn a dẹ̀ ń gbọ́ nínú ọ̀jọ̀gbọ́n wa tó ń sọ̀rọ̀ lórí tó ń sọ nípa àtàn ó sọ pé adé tó wà ó ní adé Àkàbà ó ní ìyá adé ni ọmọ bíbí ilẹ̀ Yorùbá lẹ̀yin ará Àkàbà ìdí èyí ẹ̀yin ará Àkàbà yìí ẹ wá gbìyànjú láti lè jẹ́ èèyàn wa kẹ́ ẹ bá lè súnmọ́ wa. gbogbo bí àwọn èèyàn wọ́n ṣe ń ṣe lọ́tún tó ń ṣe lọ́sì tó ń bọ́ síwájú tó ń bọ́ sẹ́yìn gbogbo ẹ̀ ní pé kẹ́yìn náà kẹ́ ẹ gbáradì láti darapọ̀ pẹ̀lú àwọn èèyàn wa láti lè jẹ́ kájọ ìrìn kan ṣo yìí tá a jọ rìn kí Ọlọ́run bá kó gbà lè gba gbogbo ẹ̀ fún gbogbo wa nítorí tẹ́ ẹ bá fà sẹ́yìn ọmọ bíbí ilẹ̀ Yorùbá níyàn ọmọ Oòduà níyí a gbọ́ nínú ìtàn ẹ̀yin fúnra yín dẹ̀ mọ̀ gbogbo yín la fi Ọlọ́run ọba tó dá yín bẹ̀ ẹ dìde láti fi hàn láti ṣe àfihàn lórí ilẹ̀ Yorùbá pé ọmọ Yorùbá ọmọ bíbí Odùduwà níyí. ní ẹ̀yin ará Àkàbà mo mọ àwọn èèyàn tó wà níbẹ̀ ẹ̀yin ará Àkàbà ẹ dìde ẹ ṣe àfihàn ẹ ṣe actualization yìí ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn kó rí bẹ́ẹ̀ àwa Yorùbá ń lọ bá a wí àkú bá bí a wí àkú gbogbo ala máa gbọ̀nà ọ̀run lọ lọ́jọ́ kan. Mr. Edward Ìṣọ̀lá tẹ́ ẹ bá wà lórí line bẹ́ẹ̀ lè ní ọ̀rọ̀ kan tàbí méjì láti bá àwọn èèyàn wa sọ. ìdí ẹ̀yin ará Àkàbà ní ọkùnrin obìnrin yín tẹ́ ẹ jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá tẹ́ ẹ jẹ́ ọmọ aládé ẹ má jókòó tẹ́tẹ́rẹ́ ẹ má jókòó. ìyá adé ló wà lọ́dọ̀ yín ọmọ Oòduà ní gbogbo yín ọmọ Yorùbá ní yín ẹ dìde ẹ jẹ́ ká jọ gbé nǹkan tá à ń ṣe yìí lárugẹ ẹ má jókòó. ní gbogbo ẹ̀yin ará Àkàbà ẹ̀yin là ń bá sọ̀rọ̀. pẹ̀lú ẹ̀yin ará Benin náà ẹ̀yin Edo State tẹ́ ẹ jẹ́ Yorùbá ń bẹ̀
ẹ má fi dá gbogbo àwa Yorùbá tá a wà ń bí àwọn tá a wà lókè òkun à ń sapá. ẹ̀yin náà ẹ gbìyànjú lórí pé kí ilẹ̀ Yorùbá yìí kó lè dúró. Haúsá ò lérò oore kan tó ń gbà pẹ̀lú Yorùbá, lérò oore kan tó ń gbà pẹ̀lú àwọn Yíbò. ìyàlẹ́nu kan tó kàn ń yà mí lẹ́nu lórí ọ̀rọ̀ Biafra. Wọ́n ti wà lórí struggle yìí ó ti ṣe díẹ̀. Àkókò yìí ó yẹ ká bẹ̀rẹ̀ sí ní rẹ́ àwọn náà káwọn náà máa ṣe appreciation yìí kọ́ máa ṣe àwọn nǹkan yìí káwọn náà máa campaign lórí ọ̀rọ̀ yìí pé àwọn need referendum kì í ṣe pé ogun kọ́. Nítorí pé wọ́n ti jìyà púpọ̀, má ṣe ní ọpọlọ tó tán ní gbogbo nǹkan tó àwọn èèyàn fà wọ́n sẹ́yìn, ìjọba Nàìjíríà fà wọ́n sẹ́yìn bó ṣe fà wọ́n Yorùbá sẹ́yìn. Ẹ jẹ́ ká fi ìjà sílẹ̀, ẹ̀yin Yíbò pẹ̀lú ẹ̀yin náà ń jáde tẹ̀ ẹ jẹ́ fi ìjà sílẹ̀, ẹ jẹ́ fi ọ̀rọ̀ bàbá Awólọ́wọ̀ sílẹ̀, ẹ jẹ́ kí gbogbo ẹ jẹ́ ká jọ fèsì ọ̀rọ̀ olómìnira yìí. Tí Yíbò bá dúró kí Yorùbá dúró, káwọn mídùbẹ̀tì náà kan dúró, káwọn Haúsá lu àláyé ara wọn tó bá wù wọ́n kán lọ kó gbogbo àwọn èèyàn wá láti Mali, láti Chad, láti Niger kán fi borílẹ̀-èdè wọn jẹ́. Ńgbà tí bàbá Buhari wà ń bẹ̀, tí immigration wà nínú ìlú, gbogbo rádaràda tó ń ṣe lórílẹ̀-èdè tó ń kó àwọn èèyàn wá pẹ̀lú tírélà kò sẹ́nìkan tó lè ṣe lórílẹ̀-èdè wọn. Bẹ́ẹ̀ bá lọ síbẹ̀, àwọn ará Chad yìí, àwọn ará Niger yìí, wọ́n gba gbogbo owó tó wà lọ́wọ́ yín, wọ́n gba gbogbo owó yín. Àwọn ọlọ́pàá wọn bẹ́yìn wọn ṣeré, àwọn jẹ̀ǹdàmù wọn láwọn ọlọ́pàá wọn ṣeré pẹ̀lú ẹnì kankan. Irú ọlọ́pàá ò lẹ àwọn ti Nàìjíríà yìí, irú immigration wo ló wà Nàìjíríà, irú custom wo ló wà Nàìjíríà. Ẹ wá fi bọ́dà wá sílẹ̀, wọ́n wá fi trailer wọ́n wá sí Lagos State. A dẹ̀ ń pariwo ẹnìkan torí pé òun fẹ́ jẹ president ilẹ̀ Yorùbá, òun fẹ́ jẹ president Nàìjíríà, ó dẹ̀ fẹ́ dí wa lọ́wọ́. Ṣèbẹ́ nìkan ò ní ká máa jẹ president orílẹ̀-èdè Yorùbá. Yorùbá ni yín. Èmi ni tẹ́ ń ṣe yẹn. Ẹ̀yin tá ń sọ̀rọ̀ wọ̀n yẹn mọ́ra yín o. Èmi ni tẹ́ ń ṣe kíbírì ìyáwó Ọlọ́run lónìí. Ẹ̀mí tí ò ní dọ̀là tó ń dọ́gbọ̀n oṣù ni. Ẹlẹ́kẹta nínú ẹ̀, ẹ̀yin mùmínì ni mo fẹ́ bá wí. Ó ṣe di gbogbo ìgbà yín náà. Tó bá yẹ ẹ máa pariwo àwọn Christian, ẹ máa pariwo wọn, ẹ máa ní kinní kan, gbogbo position tó wà ní Nàìjíríà, gbogbo àyè tó wà ń bẹ̀, àwọn Christian ló wà ń bẹ̀. Tó bá ti ń sọ nǹkankan nípa òmìnira, ẹ̀yin mùmínì yìí, ẹ̀yin lẹ máa tako ẹ̀, ẹ máa ti ọ̀rọ̀ ẹ̀sìn bọ́ lọ́tún, ẹ máa ti ọ̀rọ̀ ẹ̀sìn bọ́ lẹ́yìn. Àwọn tó gba òmìnira fún Nàìjíríà, ẹ lọ wòye mùsùlùmí tó wà ń bẹ̀, ẹ lọ wòye àfáà tó wà ń bẹ̀, ẹ lọ wòye sheikh tó wà ń bẹ̀. Ọ̀pọ̀ gbogbo èmi ni madrasa ẹnì kan ò ní pé kéèyàn máa kọ́ kó máa kọ́ ọmọ Kùránì, ẹnì kan ò ní pé kó máa kọ́. Èèyàn kan kì í wà kó máa ní ìran Yorùbá ní ìran wa, ìyẹn làwa ń sọ̀rọ̀ lé lórí. Bẹ́ẹ̀ ṣe ní ìgbà tó fẹ́ gba independence táwọn òyìnbó wá tó ń kọ́ wọn níwèé, tẹ́yìn Yorùbá yìí lẹ́yìn mùmínì tẹ́ ẹ fà sẹ́yìn, tẹ́ ń criticize àwọn èèyàn. Tó fi jẹ́ pé ẹ lọ wo àwọn tó gba independence kó lọ́wọ́ òyìnbó, àwọn Christian ni. Ó bẹ̀rẹ̀ látòrí bàbá Awólọ́wọ̀, àwọn Michael Para, àwọn bàbá Ìnáwòrò, àwọn bàbá Nnamdi Azikiwe, àwọn bíi Ekwueme, àwọn bíi Ransome Kuti, bíi Mama Fela, àwọn tó jàjò òmìnira gbogbo wọn lápapọ̀ Christian ni wọ́n. Orí ẹ̀sìn ilẹ̀ yìí mùmínì máa dúró lé lórí orí ẹ̀sìn tẹ́ẹ̀dẹ̀ dúró lé tán fi bá Nàìjíríà jẹ́ pátápátá nìyẹn. Ó di ìsìn o, ẹ máa wo, ó ṣe o, Sunday Igboho, Chief Sunday Igboho òun ló dìde o, Christian ni o, tí gbogbo yín pè lábọ̀rìṣà. Tó bá yẹ ẹni kò kàwé, ẹni kò tiẹ̀ gbọ́nà lè kọjá. Kí lẹ́yìn professor kí lẹ ṣe?
kí ni nǹkan tẹ́ ṣe kí lè dánwò ẹ tún wo Professor Isaac àwọn tó jẹ́ onímọ̀ kò sí èèyàn tó jẹ́ onímọ̀ ni wọ́n láàrin ìlú kéèyàn tó lè di professor àwa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè pé orílẹ̀-èdè fẹ́ pín pé ká lè kó láàrin wọn ọ̀rọ̀ mùmínì lẹ̀ wá ń tì bọ̀ ọ̀rọ̀ ẹlẹ́sìn lẹ̀ wá ń tì bọ̀ ṣé ká má bàa bá wa ṣe nǹkan kan nípa ẹ̀ ni tó bá di lọ́la tán ẹ̀yin náà gbá àwọn muslim jọ ẹ̀yin náà gbá wọn kó lórí iṣẹ́ kí ló dé mùmínì tẹ́ ẹ ní ẹwà tí àwọn ọ̀kọ́dẹ̀ ń pera wọn ní àlìsúnà tó ń tí ọ̀bẹ bá àwọn èèyàn lọ́rùn tó ń gé ọrùn èèyàn tó ń la ẹran ara èèyàn gbogbo àwọn tó jẹ́ ṣáàdì àwọn tó jẹ́ malians àwọn tó jẹ́ nìjẹ́ ṣé ẹ ti lọ síbẹ̀ ẹ gbàbẹ̀ kọjá ẹ lọ bèrè lọ́wọ́ gbogbo àwọn tó ń lọ sí Libya ẹ̀yin lẹ́ ń pera yín ní mùmìnì àwọn aráàbù gangan tá ń kọ́pì kí náà ń pè wá gíragíra àwọn pè wá ní gíragíra wọ́n ní abéèdì táàlì abéèdì fádọ̀ abéèdì ẹrú náà ń pè wá láwọn tẹ̀yìn ń pè ní mùmìnì yìí ẹ má fi jújù bò wá lójúmọ́ o kí mùmìnì tó dé ayé tẹ́lẹ̀ rí láti ń jẹ́ Yorùbá o Yorùbá sáré ti ń jẹ́ yẹn orílẹ̀ tiwa nìyẹn nǹkan ní tiwa nìyẹn àwa nítorí pé àwa jẹ́ lẹ́sìn ṣé ìjà wà láàrin Christian pẹ̀lú Muslim lórílẹ̀‐èdè Yorùbá ni àbí kìí ṣe gbogbo alájọ ń fẹ́ra wa gbogbo akọ́lájọ ń ṣe patí gbogbo akọ́lájọ ń ṣọdún kí lè ṣe wá fẹ́ tí ọ̀rọ̀ ẹ̀sìn bọ̀ ọ̀jọ̀gbọ́n ni yín náà ó yẹ ká ẹ wo wájú náà ìlú òyìnbó táwa wà ń bí ó ní iye ogun tó ń jà wọ́n lé ọba kó lórí àgbèrè ńgbà tó yá náà tún padà náà wọ́n gbé òfin kalẹ̀ ní gbogbo wọn jọ tòfin ló fi jẹ́ pé àwọn Scotland wà àwọn kìnnì kan wà àwọn Wales wà àwọn England wà kí ló dé ńgbà táwọn Yorùbá náà wọ́n fẹ́ lọ ìyẹn lè wá mú ọ̀rọ̀ ẹlẹ́sìn lẹ́yìn tí ṣé ìrèpẹ́ ti gbowó ṣá gbogbo yín tẹ́ ẹ̀ mọ́bi tẹ́ ẹ̀ mọ́ tẹ́ ẹ̀ gbogbo yín tẹ́ ẹ̀ rọrùn rí ìkọ̀kọ́nú yóò rọrùn rí ẹ wá ń sọ̀rọ̀ ẹ̀sìn Islam lẹ́ ń sọ ṣé èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn ṣé ẹ̀sìn làwọn yẹn ń ṣe ní nọ́ọ̀tì. It's just like èèyàn kan máa sọ̀rọ̀ ṣé Haúsá kan kírun lẹ́yìn Yorùbá ni kì í ṣe pé kèfèrí náà ń pè yín gbogbo scholar tó lè ń kẹ́ ẹ gbà. báwa bá tiẹ̀ rí a rí oríṣiríṣi. Ṣáwùsá kan kírun lẹ́yìn Yorùbá ẹ máa ń parọ́ ẹ̀sìn àwọn tó pọ́n ní hidden agenda wọn ó lágbára hidden agenda wọn tó ní ní pé ilẹ̀ onílẹ̀ náà ń gbà náà ń fi ọ̀rọ̀ ẹ̀sìn gbà bó o bá gbé ẹ̀sìn wá báyàn ṣé yẹn ló ní pé kó wá gbalẹ̀ ẹ̀ tán bá débì kan àwọn kọ́ débì kan wọ́n fi Yorùbá wọ́n fi ṣe chairman tàbí kọ́ fi ṣe kankan tán bá ti lè gbalẹ̀ ẹ̀ àwọn kọ́ làwọn dé ní mẹ́rin márùn ní mẹ́jọ wọ́n ṣe máa pa ènìyàn dànù nìyẹn ṣé ẹ̀sìn ní pé kó gba nǹkan oníkan lọ́wọ́ ẹ̀ tipátipá bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn tí àwọn Yorùbá máa jà tí wàhálà máa wà tí wọ́n máa borí ẹ̀ wá náà àwọn Muslim ẹ̀ náà pè wọ́n sí ẹ lọ wò ó nígbà independent ní 1960 gbọ́dọ̀ jẹ́ 1950 something ni ẹ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ àwọn tó jẹ́ Kristẹni yìí àwọn ló jà àwọn ló jagun àwọn ló ṣe gbogbo ẹ̀ tí a fi rí òmìnira wa gbà ó wá tún di ìsìn Ọlọ́run gbé àwọn èèyàn dìde lóríṣiríṣi àwọn èèyàn ẹ wá ń pè wọ́n lẹ́lẹ́bọ ẹ bá jẹ́ kán fira wọn sílẹ̀ àwọn kan náà yìnbọn fún lànà yẹn ọba dúró lórí títí yìí ọba má dira ewé pẹ̀lú egbò ọ ní ìwúlò lílò ló jẹ́ fún àwọn ènìyàn ẹ máa tẹ̀ra yín àlìsúná kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn lókun ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tá à ń sọ yìí kì í ṣe ọ̀rọ̀ èmi ò bẹ́ẹ̀ nìkan sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bá a ṣe fẹ́ lọ lórí ilẹ̀ Yorùbá bá a ṣe fẹ́ dúró òun là ń sọ nípẹ̀. kí ni wàhálà Christian pẹ̀lú Muslim nílẹ̀ Yorùbá ní wàhálà kankan báwọn kan ṣe gbòkè wọlé táǹgà gbogbo àwọn ará Ìlọrin lọ́rùn mọ́lẹ̀ nìyẹn bẹ́ẹ̀ yẹn bá jẹ́ ẹlẹ́sìn ṣe bí ẹ̀sìn tó wá píríṣì ló máa píríṣì
ṣé ilẹ̀ náà ní pé kó wá gbà ni ṣé ilẹ̀ náà ní pé kó wá gbà kó máa lọ fún màálù jẹ oko olóko kó máa pa ẹni ẹlẹ́ni ṣé sì nìyẹn. àwa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹ̀yin kan tó jẹ́ mùmínì nínú wa ẹ wá ń takò àwọn èèyàn ẹ wá ń ṣe ìdí ẹ wá ń takùn dínà ẹ wá ń píríṣì rọ àfikọ́lá ń jẹ́ ká ẹ rí ọ̀run wọ̀. àfi kí Ọlọ́run kó ṣe kíni kó jẹ́ ká ẹ rọrùn wọ̀. ẹ̀yin ará Kàbà mo tún sọ lẹ́ẹ̀kan sí i bó bá wù yín kẹ́ẹ̀ta kìjì ìyá adé ló wà lọ́dọ̀ yín ọmọ bíbí orílẹ̀-èdè Yorùbá ni yín ọmọ káàró òjíire òun nìyẹn ẹ̀yin ará Kàbà ẹ dìde ẹ ṣe àfihàn ẹ polongo lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá tá a fẹ́ gbà yìí ẹ gbọ́dọ̀ fà sẹ́yìn ọ̀kan ṣoṣo ọ̀kan lẹ́yìn náà lórílẹ̀-èdè Yorùbá tẹ́ ẹ bá fà sẹ́yìn wọ́n ní wọ́n ń gbé wọ́n bá ní wọ́n ń gbé ò bá wọn gbé tán bá gbé sẹ́yìn kùlé ẹ̀ kí ló fẹ́ ṣe báwọn ará Ìlọrin bá tẹ̀ ń sọ pé ilẹ̀ ìlú Ìlọrin kì í ṣe ilẹ̀ Yorùbá àwa ti gbọ́ ṣebí Kàbà ilẹ̀ Yorùbá ṣàní ìyá adé ló wà ń bẹ̀ ọmọ bíbí Yorùbá nìyẹn ọmọ bíbí Odùduwà nìyẹn ẹ dìde ẹ̀yin náà ṣe àfihàn lórí ọ̀rọ̀ ilẹ̀ bàbá wa tá ń sọ̀rọ̀ lórí ẹ̀ lórí ọ̀nà ọ̀rọ̀ nǹkan níwa nílùú mi tá a lè lọ kò sí ìran míì tán lè kì wá mọ́ kò sí àṣà míì tá a lè ṣe ju àṣà ilẹ̀ Yorùbá ẹyọ kan ṣoṣo yìí tá ń sọ lọ. ní ẹ̀yin ará Kàbà Kristi ọpẹ́ tó kẹ́ ẹ sọ fún àwọn èèyàn yín ẹ ṣe àkíní yìí kó lè dé ọ̀dọ̀ wọn kàn wò lórí YouTube kàn wò lórí Facebook. ìdí èyí lórí ọ̀rọ̀ àwọn mùmìnì tí mo máa ń bá lọ òun ni pé káwọn mùmìnì tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ èmi ní ìgbàgbọ́ pé mùmìnì gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa pé ká ṣe dáadáa ẹ̀sìn wa àlàáfíà ló pín àlàáfíà ló ń sọ salam peace salam peace salam peace kì í ṣe pé kẹ́ ẹ máa dá kátàkátà sílẹ̀ láàrin àwọn èèyàn odidi professor ṣẹ́yìn nìkan lè máa kọjá mùmínì ni ara báwọn kan yẹn ń sọ ìsọkúsọ lórí ìgbésí ayé wa ní ilẹ̀ Yorùbá tó ń lọ gbé Buhari wá káwa mọ́ tó jẹ́ Buhari náà ló wá débẹ̀ ń sìn tí ò ṣe nǹkan kan abájọ tó fi ń ké bàbá yẹn bó ṣe dàgbà tó yẹn ló ń sunkún gbà yẹn pé òun dìbò lákọ̀ọ́kọ́ òun ò wọlé òun dìbò lẹ́ẹ̀kejì òun ò wọlé ó ní wàá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣé dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run òun ní kí gbogbo Nàìjíríà kó pín jàgàjàgà kí gbogbo ilẹ̀ Yorùbá kó bàjẹ́ gbogbo òbò tó ń dáńdì fún ẹ ní ilẹ̀ Haúsá ò wọlé àwọn Bọ́lá Tinubu yìí àwọn náà ló dẹ̀ lọ gbé ẹ wá ṣáwọn tó lọ gbé ẹ wá tá a rójú yìí tá a rídìí ṣáwọn yìí náà lẹ tún fẹ́ tẹ̀lé ẹ tún á wo àwọn gómìnà wa gbogbo gómìnà ilẹ̀ Yorùbá gbogbo yín ọ̀tá ilẹ̀ Yorùbá nìyí ẹ má jẹ́ kí alálẹ̀ Yorùbá ẹ má jẹ́ ó mú yín ẹ lọ yí padà kí lè fẹ́ dà ó kọjá kéèyàn jẹ kéèyàn mú ni ṣé ó kọjá pé kẹ́ jẹun ṣé ó kọjá kẹ́ jẹ ó kọjá pé kẹ́ jẹun kẹ́ mú kẹ́ dẹ̀ wọ́ mú kẹ́ dẹ̀ ló mú tòótọ́ dáa kí ni wàhálà yín kí ni problem tẹ́ gbójúlé kí ni problem yín ẹ lọ wọ àwọn Bobby Densey àwọn tó ti lówó àwọn Ẹ̀sìn Bákàrè bẹ́ẹ̀ àwọn bàbá ń jẹ́bà ẹ lọ wò wọ́n ẹ lọ wò nǹkan tó gbẹ̀yìn wọn ìwọ̀nba jíjẹ mímu yìí ìwọ̀nba flavour tó o bá jẹ nínú oúnjẹ òun ní títì ẹ gbogbo èmi ní pàǹtí ilé pàǹtí mútò tẹ́ ń torí ẹ̀ ń jẹ èèyàn tẹ́ ń torí ẹ̀ ń fẹ̀jẹ̀ èèyàn bòrìṣà tẹ́ ń torí ẹ̀ pa àwọn ọmọ ọlọ́mọ nítorí ọ̀rọ̀ olóṣèlú nítorí ilé ayé yìí ilé ayé tó jẹ́ pé ìwọ tó o bá lu ọjọ́ kan tó o bá lo 12 hours ńbẹ̀ lo 12 hours one day Ọlọ́run 50 years ni àbí one day Ọlọ́run ọba 100 years ni ọjọ́ wo la mú December kan tó kọjá ìwọ tó o bá lo ọjọ́ kan tó o lo 12 hours nínú ìgbésí ayé kan tó o bá lo 50 years 12 hours péré ló ṣì lò. kí ni wàhálà tí a wá gbé sí kí ni wàhálà yín gbogbo ẹ̀yin Tìjàníyà
gbogbo ẹ̀yin tá ń taṣọ tá ń pe la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ẹ ṣe dáadáa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Yorùbá nínú yín ẹ má jẹ́ kó fi ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n má jẹ́ kó fi dà wá rú. Àwa Yorùbá kì í fi ọ̀bẹ sí èèyàn lọ́rùn kó dùnyàn. Àwọn tó ń pera wọn lẹ́lẹ́sìn yìí nínú desert lèmi wà pẹ̀lú ọ̀rẹ́ mi Bashiru. Àwọn ẹni yìí ń kó ifá kalẹ̀ tán bá fẹ́ lọ ṣiṣẹ́ ibi àwọn rébẹ̀ tá ń wì yìí. Wọ́n kó ifá kalẹ̀ ọ̀n dáfá. Ṣáwọn ẹni mùmìnì ṣáwọn ẹ̀ là ń tẹ̀lé. Àwọn èèyàn tí ò rí nǹkan kan bẹ́ẹ̀ bá dẹ̀ lọ sí àwọn Arab country dédé gbogbo nǹkan ìṣẹ̀báyé àwọn ọ̀pọ̀ wọn wọ́n tan kándù lé lórí lọ ni ọ̀n parẹ́ ohun tá a fojú rí ni mo sì lè pe àwọn èèyàn kó wá sọ sí gbogbo nǹkan ìṣẹ̀báyé wọn ọ̀n parẹ́ àwọn kan sì máa ń lọ tan kándù lé lórí ọ̀n dẹ̀ torí ẹ̀ bá wọn jà sọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ yìí. À ń sọ̀rọ̀ bá a fẹ́ gba òmìnira ẹ̀yin mùmìnì ilẹ̀ máa takò wọn ẹ̀yin náà lẹ́ máa dìtẹ̀ àwọn tẹ́ ń pè ní mùmìnì ẹgbẹ́ yìí àwọn náà tẹ́ ń lọ kọ́pì àwọn ló mú èèyàn tó ń dú àwọn èèyàn ṣé ẹ̀sìn yẹn ń wọ èèyàn ṣe tí ò bá jẹ́ pé Ọlọ́run bá tó ti kọ́ ọmọ wa ṣé báwọn bàbá tiwa má ṣe ṣe nìyẹn ní abúlé titiwa ní fílẹ̀jì titiwa ní fílẹ̀jì mi sáàrin Lagos State 5 kilometre ni or 8 kilometre ní máa fi fẹsẹ̀ rìn wọ̀. Tó bá dínú December ọdún onígbàgbọ́ àwọn bàbá wa wọ aṣọ tó dáa àwọn lọ bá àwọn onígbàgbọ́ wọn lọ bá wọn ṣe ọdún ni. Àwọn onígbàgbọ́ náà nínú ọdún léyà àwọn wọ aṣọ tó dáa àwọn wá bá aṣọ ọdún àwọn fún wọn lẹ́ran àwọn fún wọn lóúnjẹ àwọn fún wọn ní nǹkan lẹ́rìn ìdèdò. Àwọn tún kò nínú ìlú àkọ́kọ́ àwọn tún lọ sí ìlú kejì wọ́n ṣe ń ṣe nìyẹn àwọn gbé oúnjẹ lọ fún wọn. Ẹ̀yin mùmínì ìsìn bẹ́ẹ̀ bá pẹran bámúbámú oníkálukú yín máa pín ni èyí tó fẹ́ fi ṣẹrun oníyọ̀ èyí tó fẹ́ fi ṣẹrun kankan ṣé ẹ̀yin yẹn lè yàn ìjẹ́ yín sọ ìjẹ́ ṣe nǹkan tó dáa. Bẹ́ẹ̀ dẹ̀ rẹ́yìn nǹkan tó ń pa ràkúnmí tó ń pa màálù mẹ́rin ẹ̀ lọ wádìí ẹ̀ ibo ló ti kówó. Àwa ń sọ̀rọ̀ pé a fẹ́ gbòmìnira ilẹ̀ Yorùbá ẹ̀yin wá ń takù ẹ̀ wá ń sọ̀sọ̀kúsọ ẹ̀ ń sọ ohun tí ò yẹ Ọlọ́run adáríjì yín o. Ṣé gbogbo àwọn tó wá ń jà àwọn Christian ṣé Christian nìkan ló wà lórí struggle yìí ni a wà lórí struggle ńlá ẹ̀yin ò sọ nǹkan tó dẹ̀. Ṣé ó kọ ẹ̀yin sílẹ̀ ni ṣé àwọn tó ń dùnyàn yìí tẹ́ pé bismillahir rahman wọ́n tún ní Allahu Akbar ṣé wọ́n mọ Christian àbọ̀ ọmọ Muslim àbáwọn kan náà ló lọ kó gbogbo àwọn ọmọ tó ń jí kó nínú ọ̀tí yẹn ṣé kèfèrí ni wọ́n ni Muslim kọ́ ni gbogbo wọn. A dẹ̀ ń sọ̀rọ̀ pé lórí ṣọ́ọ̀ṣì lórí igbá lórí àwo wàhálà àwọn èèyàn wọn yín pọ̀ jù kó tó dìgbà tó máa jí wa láwọn ọmọ gbé ká tètè mọ nǹkan tá a fẹ́ ṣe ká lè kó láàrin wọn ẹ̀yin tí wọ́n ń dí wa lọ́wọ́ ẹ má jẹ́ kó lọ́run dílé ayé yín lọ́wọ́ o gbogbo ẹni tó bá ti ń dí Yorùbá lọ́wọ́ ó kú òun ọkọ lọ́hùn ó kù nítorí pé gbogbo àwọn tó kàn lọ́hùn yẹn tó ń jí wọn lọ́mọ gbé ṣé ó tẹ́ wọn lọ́rùn ni àbí àwọn tó ń ṣe nǹkan yìí ẹ fẹ́ sọ fún mi pé àwọn Christian ni kì í ṣe Muslim ni wọ́n ni. Àwa wá ń dààmú gbogbo àwọn èèyàn ń dààmú ó ń sá sọ́tún ó ń sá sósì ó ń sá síwájú ó ń sá sẹ́yìn pé ká lè rí nǹkan yìí ṣe pé ká lè gba ilẹ̀ wa ká lè dá dúró káwọn ọmọ wa kán lè ríṣẹ́ ṣe kí lè wé wa ká lè tún ṣe kí gbogbo ìlú wa kó lè wà òkè. Ẹ̀yin mùmínì yìí náà ẹ ṣe fẹ́ ya èṣù ẹ ṣe fẹ́ ya àṣìtánì. Ẹ̀yin yìí náà lè máa bọ́ sí mọ́ṣáláṣí lè máa sọ fún gbogbo àwọn èèyàn pé kán má bá wọn ṣe ẹlẹ́bọ ni wọ́n gbogbo yín èyíkéyìí tí ò bá lo ewé tí ò lè gbóònù yín kó bọ́ síta. Àgàgà yín àlùsínà kí pọfẹsọ yẹn kí wọ́n bọ́ síta pọfẹsọ Ìṣíàkù kí bàbá yẹn tí wọ́n bọ́ síta kó máa sọrú ọ̀rọ̀ yẹn. Bàbá ẹni ọ̀wọ̀ níyẹn o ẹ bá ti lè dá sí ẹ má fi kún o ṣé ẹ bá ti lè dá sí ọ̀rọ̀ Yorùbá ẹ má fi kún ọ̀rọ̀ Yorùbá ẹ má balẹ̀ Yorùbá jẹ́ o. Tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ ṣọ̀rọ̀ ẹlẹ́sìn láti dá wàhálà sílẹ̀ ẹ kóra yín kẹ́ ẹ lọ bá àwọn tó ń pera wọn lẹ́lẹ́sìn tó ń dú àwọn èèyàn lọ́hùn tó ráwọn Yorùbá ọ̀n bá Kírísítẹ́nì gbé ọ̀n bẹ́lẹ́bọ gbé ọ̀n bá bòrìṣà gbé ọ̀n para wọn ọ̀n bára wọn jà ọ̀n jọ ń bára wọn ṣe kí ni wàhálà yín. Ọlọ́run adáríjì yín o Ọlọ́run adáríjì yín ẹ̀yin Àwórì ẹ̀yin bó bá wù yín kẹ́ gbọ́ wo wọ́n ti ka yín mọ́
gbogbo àwọn tó ń kó ọba yín nínú tírélà tẹ́yìn lọ sùn tẹ́rìn gbẹdẹ Èkó náà dẹ̀ bí mi sí tí ò rí fìlàdé gbogbo ẹ̀yin Yorùbá tó wà lórílẹ̀‐èdè Èkó ní Lagos state ní Ogun state ní Ọ̀yọ́ state Ondo state ní nǹkan méjì ẹ̀rí àwọn ọba ló ti ń pa mí ẹ̀yin ẹ̀hún tó pé ọba èèyàn kanṣo ni èèyàn yẹ kanṣo láàrin millions èèyàn ẹ wo àná táwọn bọ́ìsì tán yáwó eléwé ẹran ẹ rí pé àwọn Yorùbá ní ọpọlọ púpọ̀ tó bá jẹ́ pé àwọn elédè wa kejì ni wọ́n lè lọ tiná bọ mútò ọlọ́pàá kán máa lu mútò ọlọ́pàá fọ́ ọ̀fẹ́ kankan kọ̀ wọ́n èyí tó bá fẹ́ gbé wọnú wọn tún sọ fún wọn ní sùúrù ẹ kọ́sùn bọ̀ yẹn o ẹ kọ́sùn bẹ́ẹ̀ náà wọ́n ti wà lọ́sùn lé ní. ṣé ó dìgbà tí gbogbo ara àdìbá ṣe àbọ̀ síta tíjà bá ṣẹlẹ̀ àbí ó dìgbà tá a bá ń sunlé tá a ń sun police station tẹ́kẹ́ owó wa yìí náà la máa tún fi kọ́ tó bá di lọ́la ẹ fi pé yóò bó ògbọ́n ni. bẹ́ẹ̀ làwọn kan ṣe lọ sun seaport tán lọ sun kọ̀ọ̀kan tán lọ dáná sun BTR níbi gbogbo owó táwọn Haúsá yìí ń jí kó lọ sílẹ̀ wọn lọ́wọ́ ọ̀hún ṣe nǹkan kan ó ṣe jẹ́ èkó ilẹ̀ tí wọ́n rí ó ṣe ajẹ́ nǹkan tí Lagos state tó ṣe ó ṣe jẹ́ pé BTR gbọ́dọ̀ jẹ́ nǹkan kan tó ṣe lẹ́nu lọ dáná sun terminal kí la ṣe fún yín ṣé wọ́n máa ń sún ẹran mẹ́ran kó pọ́n ẹran pa ni ẹjẹ́ ń lọ wọn ìwọ tó bá wá ṣe láàrin ilé orílẹ̀-èdè Yorùbá kó o tẹ̀lé wa kó o bá gbégbé ìrọ̀rùn àwa náà bá ṣe ń bá yín gbégbé ìrọ̀rùn tá a gbà yín lọ́wọ́ gbà yín lẹ́sẹ̀ ní orílẹ̀-èdè Yorùbá ẹ̀yọ̀ kọ́ṣọ́ yìí ọ̀n lè dín fálẹ̀ nìkan ní àjèjì kan ń bọ̀ ó lè jẹ́ Fúlàní ni ó lè jẹ́ tápà ni ó lè jẹ́ òyìnbó ni bó bá ti dé sí àkókò yẹn tọ́ndẹ̀dẹ̀ tó rí pé òun ni gbogbo wọn máa wọlé fún ọ ní kábíyèsí o ọ̀ndẹ̀ ládé ọ̀fẹ́ mọ ibi tó ti wá inú kọ́ṣọ́ wa ni torí I believe lórí ọ̀rákù wa kí ló dé tẹ́ jẹ́ pé ẹ̀wọ̀n bá wa gbé àwọn ò bá yín gbé àlọ́ bàlú yín lọ́hùn jẹ́ àlọ́ dáná sunlé yín àdáná sọ̀nà yín àgé yín lọ́mọ lórí àṣẹ kọ̀ọ̀kan àjí yín ní àgbẹ̀ àjọmọ yín gbé ẹ̀yin lẹ́wọ̀n ń kó màlúù lẹ́wọ̀n ń ba nǹkan jẹ́ lẹ́wọ̀n ń sá lọ. President Buhari dè wá ń bẹ̀ àwa wí tán àwọn kan sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ researcher làwọn fẹ́ níbo ni gbogbo jàtìjàtì yẹn ti ń bọ̀ ṣáwa Yorùbá gbẹdọ̀ dẹrú ni àbí ẹ̀yin tẹ́ ń sọ pé ẹ fẹ́ di president yìí ṣọ́ọ̀tì fún yín ní president nítorí wọ́n ti pè ní nǹkan ẹbí ogún wọn ogún tiwa lógún Yorùbá ẹni tó bá mọ sí Bọ́lá Tinubu gọ́fúnà Bọ́lá Tinubu ẹ sọ fún wọn pé kó sọpọ́ọ̀tì wa tó bá máa jẹ president ilẹ̀ Yorùbá jẹ president àwọn ará bíi ẹlẹ́tọ̀ ni wọ́n ní fún wọn ní nǹkan kan ní jẹ́ kí Bọ́lá Tinubu débẹ̀ àwọn Dilo-Mẹ̀náyà oníjó débẹ̀ àwọn Bukola Saraki oníjó débẹ̀ àwọn Kwanso ní jẹ́ kí Bọ́lá Tinubu débẹ̀ kò sí bó ṣe lè ṣe. ṣẹ́yìn Yorùbá tẹ̀ ń dìbò kì í dìbò bàbá yóò ṣe sọ́pọ́ọ̀tì wa náà Bọ́lá Tinubu ṣe sọ́pọ́ọ̀tì ilẹ̀ Yorùbá kí ló dé ṣe sọ́pọ́ọ̀tì wa. Awúsá ò ní máa fún yín ní pírẹsidẹ́ǹtì ọ̀hún máa lọ gbé ìjọba kan jáde ọ̀hún lọ gbé ẹnìbọnì ọ̀hún lọ gbé jáde àwọn ará wọn lọ́wọ́ wá dìbò fún nítorí ìwọ̀nba nǹkan tó ń jẹ nìyẹn táwọn bá ti sí lórí pírẹsidẹ́ǹtì ọ̀hún nílé ṣàìvọ́n gbogbo owó Lagos state Ogun state gbogbo nǹkan tó ń rí ní ilẹ̀ àwọn Biafra ọ̀hún nílé rí jí kó gbogbo nǹkan tó ń jí kó ní Niger Delta ọ̀hún nílé rí nǹkan yẹn ṣe. Òun ló fi jẹ́ pé orí kókó yẹn náà ń dìmú náà ṣe fẹ́ ká lọ. bí èmi ò ní nǹkan tí mo lè sọ gbogbo yín tẹ́ bá mi wo program yìí lénìí ilé yín ọ̀nà yín á dára ojú rere Ọlọ́run á bá yín gbé àánú Ọlọ́run á wà pẹ̀lú yín. Gbogbo ẹ̀yin tí ò rí jẹ ẹ máa rí jẹ gbogbo ẹ̀yin tí ẹ rí mu ẹ máa rí mu àbímọ lémọ òun lè tẹkọ ẹdá ní wẹ́nì kankan tì ní wọ́mọ tì jàǹbá rìn jàǹbá ọ̀fà jàǹbá aná jàǹbá yẹ̀pẹ̀ jàǹbá ọ̀bọ̀n jàǹbá ọ̀bẹ kò ní ṣẹlẹ̀ sẹ́ni kankan yín ní rí yín lọ́mọ jígbé wọn ní rí ẹ̀yin náà jígbé ní ṣubú lórí ọ̀kadà ayálù àkọlù kò ní kọlù yín
ẹ jọ gbogbo yín àánú ọlọ́run á bá yín gbé bí mo ṣe fẹ́ kó rí fún yín bẹ́ẹ̀ náà ló ṣe máa rí fún mi ní ìgbà tí ògo ilẹ̀ Yorùbá máa dé lẹ̀ ní fi gbogbo wa ṣe àwátì orílẹ̀-èdè wa Yorùbá ò ní bàjẹ́ orílẹ̀-èdè adúláwọ̀ wo ò ní dàrú gbogbo àwọn tó bá ní òkú bíi táwọn máa gbà ń bẹ̀ ọlọ́run ọba àlekèọlá á fi hàn wọ́n pè mí lọ ọlọ́run ẹ jọ ẹ̀yin èèyàn mi ẹ bá mi share program yìí lórí Facebook ni and then lórí YouTube ó tún dìgbà kan náà tí n bá tún ní important thing láti tún sọ message màá tún pàṣẹ sí yín gbogbo ìlú táwọn èèyàn wa tó ń lọ láti máa lọ fi ara wọn hàn pé ilẹ̀ wa ilẹ̀ Yorùbá ni òun ni pé ká dá dúró tó ń ṣe actualization yẹn ẹ jọ ẹ torí Ọlọ́run ẹ̀yin èèyàn náà ẹ máa bá wọn tẹ́ ẹ bá ní nǹkan láti ṣe ẹ máa tẹ̀lé wọn kí a bá lè rí nǹkan yìí ṣe kí Ọlọ́run kó yẹ kí a rí àánú ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ sùn tán ní kẹ́ ẹ ṣe oògùn tán ní kẹ́ ẹ ṣàdá tán ní kẹ́ ẹ ṣe nǹkan tẹ́ ẹ lè fi gbáradì tẹ́ ẹ gbáradì àwọn Fúlàní tẹ́ ń wò bóyá pé wọn lóògùn olóògùn ni olóògùn ni wọ́n ní oògùn gbogbo nǹkan tẹ́ ń fojú wò wọ́n yẹn gbogbo tán dákẹ́ tán sọ̀rọ̀ gbogbo náà ló ń plan aburú tán fẹ́ ṣe sí yín ẹ̀yin èèyàn tẹ́ ẹ wá dúró tẹ́ ẹ wá ń wò bí bẹ́ẹ̀ ní kankan yín nìkan lolóògùn ẹ má tanra yín jẹ o ẹ̀yin Yorùbá ẹ má tanra yín jẹ kọ́kọ́ kó sọ fún ìyàwó kí ìyàwó kó sọ fọ́kọ ẹ̀ pé bàbá wa ẹ̀yin náà ẹ gbìyànjú fún wa nǹkan kígbẹ́ nǹkan ọ̀bẹ nǹkan tó pẹ́ tó bá dáná sun lé èèyàn kó má jóná ó wà táwọn èèyàn bá béèrè lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n sọ fún yín ó wà gbogbo nǹkan yìí ní ká ẹ gbìyànjú láti ṣe ẹ má dúró lásán ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ ẹ̀yin ará Àkàbà pẹ̀lú Ìlọrin lórí gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ gbogbo yín náà ní ká ẹ dìde ká ẹ gbárùkù tí gbogbo àwọn èèyàn tí wọ́n ń ṣe tán fi ń ṣe àfihàn lórí ilẹ̀ èdè Yorùbá yìí mo kí ẹ Chief Sunday Igboho àánú Ọlọ́run máa bá yín gbé àjíǹde ara máa jẹ́ gbogbo àwọn wáńgàn tó ń bẹ lẹ́yìn yín ò ní jábọ́ ilé yín ò ní bàjẹ́ ọ̀nà yín ò ní bàjẹ́ ẹ ní wá jíjẹ mímu tì ní wá yín tí o pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ́ ẹ dìde mọ́ wọn pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lókè òkun gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lórí íńtánẹ̀tì gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe àjìjàgbara lórí íńtánẹ̀tì tẹ́ ń sọ̀rọ̀ àánú Ọlọ́run á bá yín gbé o ogun ò ní kórílẹ̀-èdè wa lọ ìgbéga Ọlọ́run máa dé bá wa wọ́n ní tapátẹsẹ̀ lẹ́rẹ́ ilé fi ń kórè ọjà wálé gbogbo wa nílùú òyìnbó tá à ń bu àyè à ń kórè ọjà délùú wa ilẹ̀ ìlú Yorùbá lọ́lá àtìlẹ́yìn Ọlọ́run ẹ̀yin èèyàn wa mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ bá mi share program yìí ó dàbọ̀ thank you very much goodbye bye bye.